ẹ ti di alágbàlá ipa ayé kan ò ní ká yín mọ́. Alágbàlá. Tẹ́lẹ̀. Yes. Wíkà. Sókèsè. Tọ́mọ́lì yọ àkọlé ní ìsúnwọ́dẹ kí ló túmọ̀ sí? Nọ́mbà yín ò lọ nìyẹn. Kò lọ ní. Àbọ̀ fọwọ́dì nọ́mbà mi síbò mi. Nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣé mo jẹ́ gbé ẹni? Tí ò bá jẹ́ wípé àwọn tó ń tà bíbélì wọn ọmọ tó ṣe ṣé sáìsì kan náà ló yẹ kó tà fẹ́ bí àti ẹ. Sáà Alpha 50 million ni máa ra bí. Mo fẹ́ lò fólúwa ni. Àwọn ọmọ tí ò tó mi nínú ministry mi ìfẹ́ kó máa ṣàkọsí. Kí ló tó sọ fún mi nípìn kò gbọ́dọ̀ jáde náà? Kò gbọ́dọ̀ bí èdè olóògùn sọ. Wọ́n ti kọjú ìbọn yẹn tó kọjú ẹ̀ sí mi lórí báyìí. Èmi ò bá sọ fún ọ wípé ẹ̀yìn. Kò tiẹ̀ lè ràn yín torí àmì ìrònú tó wà lára yín. Kẹ má bàa máa wá mi kiri o, mo kàn ní kí n sọ fún yín ni, ọ̀rọ̀ bàdá mi dábẹ́rẹ́ ni mo lọ. Gbẹ́tẹ́lẹ̀. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Máa gbó owó mi. Bó pẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Jẹ́ kó rówó wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Mo sọ kíní ìsí báyìí. Pẹ̀lẹ́bẹ̀. Kíni? Pẹ̀lẹ́bẹ̀. Jọ̀ọ́ kí ni problem ẹ gangan? Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Kí ló dé tó ṣe jẹ́ pé anything tó bá ti ní ṣe pẹ̀lú mi báyìí ara máa kan ẹ ni. Ó máa kanra kiri bí ajé elékuru ni. Àgàgà tó bá tiẹ̀ wá ní anything láti ṣe pẹ̀lú èmi àti bọ̀dá Saamu, inú máa bí ẹni, ara ẹ máa gbọ̀n ni, ojú ẹ máa rùn, ó máa ṣáná. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ni problem ẹ? Àbó ní nǹkan kan tí mo ṣe fún ẹ ni. Ara máa kan mí. Ara gbọ́dọ̀ kan mí. Yoshibii. Ara máa kan mí. Ara máa kan mí torí pé gbàyà ni ẹ́. Òpònú ni ẹ́, àpọ̀dà ni ẹ́, aṣẹ́wó ni ẹ́, onínàbì ni ẹ́. Ẹni bí ni ẹ́. Abẹ́rẹ́ nǹkan náà. Ara ṣe ní kan mí. Ara máa kan mí. Ọ̀rẹ́ tí rí nǹkan kan mọ́ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu lẹ́yìn ni. Ìwọ wèrè yìí. Ẹgbọ́n àgbàyà òṣì. Èmi aṣẹ́wó. Èmi onínàbì. Jọ̀ọ́ nítorí Ọlọ́run Pẹ̀lẹ́bẹ̀. Ó ti di ọkùnrin mélòó tó o ti ká mọ́ mi lọ́jọ́? No, ṣé mo wá introduce ọkùnrin kankan sí ẹ pé Pẹ̀lẹ́bẹ̀ o, ẹni tí mò ń fẹ́ leléyìí o. Àbó ti kàn déédéé jáwọ́ yàrá mi rí lọ́jọ́ kan tó o dẹ̀ ká mi mọ́ pẹ̀lú ọkùnrin. Àbí wọ́n sọ fún ẹ pé wọ́n rí mi lóòtẹ́ẹ̀lì pẹ̀lú ọkùnrin kankan. Torí mi understand reason tó fi ń pè mí láláṣẹ́wó àbò oníṣìnà àbò onínàbì. Abẹ́rẹ́ nǹkan. Oníṣìnà ni ẹ́. Aláṣẹ́wó aláìní tìjú òde ni ẹ́. Ọjọ́ ayé ẹ̀rẹ̀ òun ló ń waste lọ́wájú ẹ̀ yìí. Tí kò bá ṣe bẹ́ẹ̀, kí ló tó introduce anybody sí wa nílé yìí? Kí ló tó introduce èèyàn sí mi pé okay ẹni tí mo fẹ́ leléyìí o. Kí mọ ẹni tó fẹ́? Kí ló ṣẹlẹ̀? Tí mo lọ Saamu lọ
gbọ́rùn sílẹ̀ má tàn jẹ mọ́ kí ló ṣẹlẹ̀ má tàn mọ́. Ṣorí tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ bọ̀dá Saamu ló ṣe ń kanra ló ṣe ń gbó tó tó yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o because lórí bọ̀dá Saamu bọ́n ṣe wà yẹn àti bíi 3 weeks ago tí wọ́n ti ń nice sí mi tán ti ń fìfẹ́ hàn mi lọ́kàn mi ti ń balẹ̀ ni mo ti ń sun oorun ayọ̀ ni mo ti ń sun oorun àlàáfíà ẹni tó bá dẹ̀ wá sọ pé kí n má sun oorun ayọ̀ àbí kí n má sun oorun àlàáfíà onítọ̀hún ni ò ní lálàáfíà o pẹlẹbẹ. lágbára Ọlọ́run ilẹ̀ ní lálàáfíà kí ni mo ti ẹnu ẹ fún gan-an pàápàá níwọ̀ àgbàyà yìí ìwọ ló ní lálàáfíà wọ́n ní òde ní dáa fún bó ṣe wà yìí jọ́ tó yọ Ọlọ́run tó bá di pé kò sí nǹkan kan míì tó fẹ́ bá mi sọ mo fi Ọlọ́run tó dé ẹ̀bẹ̀ kó ẹsẹ̀ òṣì méjèèjì yẹn kó kọjá lẹ́nu yàrá mi mo ní nǹkan tó fẹ́ ṣe kó jáde kó máa lọ kó kọ́sì dànù bọ́ síta. pẹlẹbẹ ṣó ṣì èrè ni no ṣó ya wèrè ni ṣé wọ́n bá mi dì ẹ ni ṣé wọ́n bá mi ṣe láti lẹ́yìn wa ni. So torí pé mi ò kí ń sọ̀rọ̀ torí pé mo ń dákẹ́ mo ń gba gbogbo òṣì àti ìranù tó ń ṣe mo ń gba gbogbo ẹ̀ mọ́ra o ti fi pé mo gọ̀ àbí o fi pé mo stupid. Pẹlẹbẹ orí ẹ má dàrú o èmi ló bá sọ̀rọ̀ báyìí sórí tí mo bá mú ẹ tí inú bá bí mi jù tí mo bá mú ẹ máa lù ẹ lálùbọ̀lẹ̀ máa lù ẹ blue black àwọn tó ní ẹ wọ́n máa ṣì ẹ mọ̀ in fact wọ́n gbé ẹ di hospital báyìí hospital máa kọ́ ẹ ní irú rubbish wo lélẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé mi àti ẹ wà ní ẹgbẹ́ ní ṣàwánú sàwáwù ni. lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti tọrọ àbùkù ààrẹ sínú ẹgbẹ́ ṣùgbọ́n àti wá jẹ lẹ́gbẹ́ ńsìn yìí máa kún ẹ lábùkù Yoshibii bó ṣe wà yìí ó ti sú àgbàdo mọ́dì ó dẹ̀ ti jaláwàdà ẹ̀dìyẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ́wọ́ tó wá dé padà yóò gbàgbó left and right ni mo ti wá ẹ̀jẹ̀ ti pẹ́ mo ti ń ṣọ́ ẹ ti pẹ́ mo dẹ̀ dúpọ́ kó sáàsì mi lọ́wọ́ lélẹ̀ tó wá dé yìí o èmi àti ẹ nínú ilé yìí ni ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà ọṣọ inú ẹ̀ láàrin pẹ̀lú ẹ̀ àtijọ́ wọ ṣòkòtò kan náà ṣé mo pé yàrá mi ló wá ṣé mo bẹ́ẹ̀ ṣá wọ́n máa lù ẹ́ blue black kíkú mọ́tò abọ́sítọ́sí mú ẹ mi ò tún wá ní lù ẹ nìkan máa wá pa ẹ́ máa sin ẹ́ sínú yàrá mi tí ó dẹ̀ sí ẹ̀ lára yẹn kan tó máa mú mi sí ìwọ wèrè yìí tó bá sì bí ẹ̀dá símọ́ mi wàá pa èmi tó bá sì bí ẹ̀dá símọ́ mi wàá pa èmi tó bá sì bí ẹ̀dá símọ́ mi wọ́n fún mọ́ ibi sùúrù bá sì wò ó má jẹ́ jókòó ẹ̀ nà mí pa mí sínú yàrá ẹ̀ tó bá sì bí ẹ̀dá fọwọ́ kọ́ mi mo fọwọ́ kọ́ ẹ̀ má lọ o ìdè kó wá pa mí kó sì dàrú o máa fi ẹ lákàlàkà máa lù ẹ lálùbọ̀lẹ̀ àwọn tó ní ẹ pẹ́ sọ́lẹ̀ kan ẹ̀ wọ́n máa ṣì ẹ mọ̀ orí ẹ̀ dàrú kọ́sì dànù àgbáyà kọ́sì dànù pásítà aṣẹ́wó lè àgbáyà olè dìbòtà kọ́sì pásítà kọ́sì dànù kọ́kọ́ ṣe ẹ lọ àgbáyà abẹ́rẹ́ nǹkan náà. Jésù ó fìdí mi jọlẹ̀ ṣá ó fìdí mi jọlẹ̀ o àwèrè máa pa mí èmi tí mò ń lóògùn olùṣì ẹjẹ ń tilẹ̀kùn olùṣì ó lè padà wá wéré ní mo mọ̀ dáadáa. lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu. ìyá jẹ bòbó yìí kí ló ń pè é iná bòbó yìí jẹ́ kó mọ̀. Ewu tí ẹ lálàyé lọ bọ̀bọ̀ ẹ̀ tó ń pariwo ṣé mo ṣe ẹ tí tẹ́lẹ̀ ni. ayé bá mi kán lẹ́sìn jàre. ọmọ ìyá mi máa fòun tiẹ̀ òun náà mọ̀. Kàgbára lẹ̀ o. Ẹ wá mo sọ mo tútù sọ ẹni tó bá ń win géèmù inú ẹ̀yin méjèèjì 100k fún. àlàyé olówó ṣó di fáwọn àkọ́kọ́ bí báyìí. ọmọ àṣẹ géèmù obìnrin lẹ́yìn méjèèjì ń play ẹni tó bá ń win inú ẹ̀yin méjèèjì 50k fún. 50k yẹn gangan lèmi fẹ́ gbọ́ torí máa jẹ 50k yẹn máa tún jẹ nǹkan mi ó yá ta. mo wá kábíyèjì bí báyìí. jẹgúdú jẹra jẹ kí n jẹ I understand level yẹn máa jẹ 50k yẹn máa tún jẹ nǹkan mi ọmọ pé ìsàbílítì náà ọmọ yẹn gbọ́. nǹkan tó ń rò kọ́ lémi ń rò bébì. ọmọ play game fẹ́mi jàre. èmi náà mo lówó. ọba yìí máa fi pa ẹ dànù ìṣòro sí tó ń gba. pẹlẹbẹ kí lè wá ṣe ń bí. Ṣẹ́gun. Má dúró nọ́mbẹ̀ ò lọ ní mo ṣe ní kí ẹ kálẹ̀ o ẹ rọra o. Ẹ máa rọ o. a ti ṣe yàwó èrè ní kí ló dé o sì jẹ́ ọ̀tẹ̀ lé wa.
ṣé àwọn àìmì ni ṣé jáwèrè ni irú ìrìn wèrè wo lè ń rí lálẹ́ yìí ṣé bẹ́ẹ̀ ti gbówó lẹ́gbẹ̀ẹ́ ṣé jáwèrè ni. ẹ má bínú ẹ má bínú. lẹ́bẹ̀ẹ́ kí ni fún gan kí ni kí lẹ́ wá bọ̀. Ṣẹ́gun má bínú torí Ọlọ́run nǹkan tí wọ́n rí ẹ fún wa very very important ni má bínú má bínú. ọ̀dẹ̀ pa mi ò gbọ́ gangan. àlàyé wọ́n ní jàre. tí wọn náà fẹ́ jẹ́ mẹ́. ọ̀rẹ́ mẹ́jọ ló padà ó máa ń yẹ. àlàyé. Ṣẹ́gun ó ní nǹkan tí mo wá rí ẹ fún tó dẹ̀ wá very very important. Ó ní ọmọ olórí burúkú ló ṣe kàn tí mo fẹ́ kẹ́ bá mi deal pẹ̀lú mo fẹ́ kẹ́ bá mi nà án kẹ́ bá mi ṣe léṣe tẹ́ bá lè kan lápá kẹ́ kan lápá tẹ́ bá lè dá lẹ́sẹ̀ kẹ́ dé lásìkò tẹ́ bá yẹ kó máa jókòó máa ń láì bẹ̀sẹ̀ olùbí ṣẹ́ mi ò mind mo fẹ́ kẹ́ ṣàbá mi ṣe yàmàyàmà kẹ́ bá mi nà án kẹ́ bá mi ṣe léṣe. alẹ́ ni ẹ mo jẹun lásán Yoshibii. Yoshibii. Òun gbọ́ngbọ́n ni. Ọmọ Sherry, owó mi kì í dí pẹ̀lú lídì ẹ̀. Àmọ́ Yoshibii máa dákan lára àwọn gáìsì mọ́ náà. Wọ́n dá wọn mọ́. Owó mi kì í dí pẹ̀lú ẹ̀. Àmọ́ mi mọ̀ bọ́ tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó dọ́là. Tó bá ti dọ́là, wọ́n máa pè é. Ṣẹ́gun. So a máa ti plan ọ̀tá wa ṣe bẹ́ẹ̀. Ṣẹ́gun ṣe mo dúpẹ́ mo torí Ọlọ́run jẹ́ kí nọ́mbà wà available mo tí nọ́mbà wà available máa padà wá síbí báyìí o. Má padà wá sí ìgbò. Ẹ má padà wá bímọ kí ẹ fẹ́ wá ṣe. Ẹ máa lọ jàre. Má bínú mo ti lọ má bínú torí Ọlọ́run. àlàyé wá padà wá bí nepo baby mi gbọ́dọ̀ rí ẹ bí báyìí mọ́ tí bá kófìrí ẹsẹ̀ ń gbà máa gé máa gún di ìyá ẹ̀ àbá di ìyá ẹ̀ jẹ́ mi ò gbọ́dọ̀ rí ẹ bí mọ́. ẹ má bínú. ẹ tí wàá gbọ́ next time tó sọ yẹn 200k lówó yín o kò dín kọ́bọ̀. Ẹ máa lọ tí. ṣé ẹ má bínú. máa wọrí máa fún ẹ 5k inú ẹ. Puikita lobokoto tanda ya boliakata. Yetua lobo horiakote helekete bosoifa. Poita takato. Eliatuka raomo kulia rabakotochi. Shamba kahadia. Zodiloko. Zodiloko fasoto tienda katata. Za poso katahia. Arabiri. Sir? Àlàáfíà fún yín. Prọ́ọ̀lì sọ́kàràbà. Ẹ̀yin ni ẹ̀mí rán mi sí. Ẹ̀yin ni ẹ̀mí rán mi sí. Ẹ̀yin ni ẹ̀mí rán mi sí mi. Arábìnrin ẹ gbọ́rọ̀ Olúwa. Ẹ gbọ́rọ̀ Olúwa. Kí ni mo ṣe? Ẹ ṣe kankan. Àlàáfíà ni. Àgbọ́n ẹ gbọ́n tí Olúwa wí. Olúwa ní kí n sọ fún yín wípé ilé tí ẹ̀ ń gbé yìí. Kò sí ilé yín níbẹ̀. Kò sí àlàáfíà, ìbùkún, ìgbéga. Kò sí ohun mèremère tí ayé yín ń fẹ́ nínú ilé yìí. No. Arábìnrin, Sir? ilé ni ẹ̀yin ń wọ̀, ṣùgbọ́n aginjù ni ẹ̀ ń gbé. Aginjù tí kìnìún, ejò ńlá, àmọ̀tẹ́kùn, àwọn oríṣiríṣi ejò bíi paramọ́lẹ̀. Arábìnrin! Àwọn ẹranko tó ń bá yín fà pọ̀ nínú aginjù yìí. Èyí tó ń bá yín fà jù, èyí tó jó lórí wọn, ó ní ọ́nìbàjá, ó ní mò ń wò lẹ́nu ọ̀nà yìí. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni. Arábìnrin ẹ gbọ́rọ̀ Olúwa. Ọkùnrin dúdú yìí, kí ni mo ṣe fọ́kùnrin dúdú yìí? Sáì kápálí àyàbá. Kò sí ohun kan méjì. Kò sí ọ̀nà àbáyọ mìíràn ju wípé kẹ́ kúrò nínú ilé yìí. Kẹ́ kúrò nínú ilé yìí, kẹ́ kúrò nínú ilé yìí. Kí ẹ rìn lọ tèfètèfè. 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 Kí ẹ lọ fún bí 120 days. Bẹ́ẹ̀ ni Olúwa wí.
Pastor, nígbà tẹ́ lọ máa rìn kúrò nílé báyìí fún 120 days, níbo la fẹ́ kàn lọ? Wọ́n tiẹ̀ sọ̀rọ̀ gidi ń tiẹ̀ first time in history. Ṣo gbọ́n ṣá. Ṣé rí fọ́nṣọ́ ewu ọrọ̀ ohun àdúrà ló yẹn? Àbí níbo ló máa ti rówó kó jáde kúrò nílé? Ẹjọ́ pray fún. Báwo kú ẹ̀ka ìní ẹyẹmọ sí ọtí ayaba? Kò sí ọ̀nà àbáyọ mìíràn. Kò sí ọ̀nà àbáyọ ju wípé kí ẹni lọ tèfè kí ẹni lọ tèfè àní kí ẹni lọ tèfè fún 120 days lógún bá ṣẹ. Madam lógún bá ṣẹ. Madam lógún bá ṣẹ. Kí ni mo wí? Lógún bá ṣẹ. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú. Ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Àlàáfíà fún yín. Màmá! Ìmọ́sà yìí yá. Ìmọ́sà yìí ni mo ti wá jíṣẹ́ fún yín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ó jìnnà gan àbí? Bẹ́ẹ̀ni. Ìmọ́sà yìí yá sáà kálí ẹbọ orí àtàkọ́ ní adébẹ̀. Ìzọ́ tẹ́kẹ́kẹ́kẹ́ yé lérò. Wá! Àlàáfíà. Ẹ ṣé. Àlàáfíà. Mo gbàgbé nǹkan ni. Ẹ tún ti jíṣẹ́ tán. Madam. Sá. Kò sí owó ọkọ̀ lọ́wọ́ wa. Tí mo fi padà lọ síbi tẹ́ ti wá. Bẹ́ẹ̀ ni sí ìmọ̀ṣà yìí. Bẹ́ẹ̀ ni ohunkóhun tó bá ká mọ́ yín lọ́wọ́. Àlàáfíà fún yín. Ẹ jọ̀ọ́ sà, ẹ wò ẹ má bínú. Kò rí lè sí owó púpọ̀ lọ́wọ́ mi. Ìwọ̀nba owó tí mo ní, mo ti fi ṣe shopping fún bọ̀dá Saamu. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa dá padà fún mi ni. Mo ẹ jẹ́ kí n wọnú ilé tí n bá rí anything máa mú wá fún yín ẹ jọ̀ọ́, anything tí bá fún yín ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣàdúrà sí ẹ jọ̀ọ́. Ọlọ́run gbàdúrà yìí. Àmín. Pẹlẹbẹ jọ̀ọ́ bá mi dìde jẹ́ kí alàgbà jókòó. Ẹ jọ̀ọ́ ẹ jókòó dè mí sà kí n sáré wọlé lọ mówó yẹn wá. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. Ẹ ṣé àpòrògbò. Zoi! Mai, Zoka Yaliato. Liozia! Roto! Liozia! Liozia! Polioso! Liozia! Liozia! Wakasia! Mr. Liozia! Wakasia! Ó yẹ kúrú máa gbé tí o! Èwo ni o Liozia níwájú lé ní ojú èrè pẹ̀lú Liozia ni? Ṣáláàgò kọ́ yìí. Aláàgò! Tó bá gbójú sílẹ̀ máa fọkò fọ orí ẹ̀ o. Kí ló ṣe ń bí? Mo ló ti ráṣọ. Ṣé kìí ṣe pé àti sọ bẹ́ẹ̀ lọ? Sọ bẹ́ẹ̀ fi aṣọ ẹ̀ lẹ̀. Ṣé kò sọ bẹ́ẹ̀ ò sì lé? Mo ló ti ráṣọ ọmọ èrè tó wọ̀ yìí. Ẹ̀gbọ́n mi wà lára mi. Kí ló wá ṣe ń bí? Wá jíṣẹ́ fún Yoshibii ni. Jíṣẹ́ fún tàbí. Kí ló bá kiri? Kí ló ṣẹlẹ̀ bí? Ẹ ṣẹlẹ̀ ní kí ni mo tó mọ gbélé yìí? Wòlíì mà ni wòlíì ni wọ́n dé. Wọ́n dẹ̀ sọ pé ẹ̀mí Ọlọ́run pé èmi ló rán wọn sí. Wọ́n ní pé ibi báyìí tí mò ń gbé pé inú aginjù ni. Wọ́n ní pé ó máa bẹ́tà tí bá kúrò ní vicinity fún 120 days. Wow! Sọ̀gbà tí wọ́n ń lọ, wọ́n wá ní àwọn ò ní owó mọ́tò pé bí táwọn ti wá jìnnà, owó yẹn ni mo lọ mú wá fún wọn nulẹ̀. Aláàgò! Èyí jẹ́ yìí ò jẹ́. Ṣọ́nù kọ́ lórí burúkú ni wọ̀mọ̀ yìí. Ẹ tún ti bẹ̀rẹ̀ òṣì nínú community. Ṣé ọkọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń dáwọ́ èèyàn láàbò rè? Ẹni tó yìí dá láàbò ní last month lórí ìran orí burúkú tẹ̀ rí káàkiri. Ṣé àkọ́ padà fẹ́ kó sómi? Ṣé àkọ́ náà ló yọ wa? Èmi ni wọ́n pè ó. Wọ́n ní ṣé mo mọ ẹni yẹn rí? Mo ní mi ò mọ̀. Kò tí ì jóṣù méjì lọ o. Ẹ tún ti gbéràn mi ìwọ tó wá sínú ilé mi ìwọ aláàgò. Níbẹ̀ ni àbí? Màá make sure pé wọ́n lù ẹ̀ bàjẹ́. Nígbà tí mo ìbà ní bá lánàá. Nígbà tí mo bá bẹ̀ lánàá.
mi. Bọ́lá Sàámú bọ́lá bẹ́ẹ̀ ló ń ṣe kí wọ́n jí ẹ̀ṣẹ̀ èké fún Yoshibii o. Ọ̀rọ̀ ni wọ́n ṣe wọ́n ní ẹ̀kẹ́ o. Kí ló wá ṣẹlẹ̀ àti pé olórí burúkú nìyí náà olórí burúkú aláyé bàjẹ́ nìyí olóṣì nǹkan tí mo ti tò dáadáa tí mo ti tò tó bá kébé ẹwà ẹ ti lọ ẹ ni ṣé mo lórí burúkú ìwọ ṣáà bá yín bíbá yìí ẹ wá tọrọ owó ẹyẹ ilé bí burúkú yìí ẹ̀yin náà kí lẹ wá ṣe ilé ìdá yìí kí lẹ wá ṣe ilé Bọ́lá Sàámú kí lẹ wá ṣe ilé ẹ kọ́ ọba ṣe jẹ́ fún yọkà gírí kí lẹ wá ṣe ilé. kí ni wọ́n láyé ẹ̀mí kí ló lórí burúkú ni mi mo ti lọ máa bá yí ọmọ ìjẹ́ ìrìn sọ bẹ́ẹ̀ níwọ̀. Mo ti gọ̀ mo ti gọ̀ orí kò é gbọ̀n ní tí mo sáré lọ mú wá nulẹ̀. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu. Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alàjò. Ẹ wò ọkàn mi balẹ̀ níbi tí mo gbé yìí ọkàn mi balẹ̀ gidi o ṣùgbọ́n mo túbọ̀ ń gbàládùra kọ́lọ́n túbọ̀ ṣe yá fún mi. ọkàn ẹ balẹ̀ báwo pẹlẹbẹ nínú ilé yẹn kí lè rí nínú ilé yẹn gan gbogbo bẹ́ẹ̀ yìí wà yẹn gbogbo àwọn community wọn lè wé escape kúrò nínú ilé yẹn gbogbo yín kọ̀ rọ̀rí òṣì mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bọ̀dá òṣì yẹn. nǹkan tí ò yé yín ó pọ̀ jẹ́ tó lè rọ̀ ẹ̀yin náà sẹ́ ní bòdó òṣì ṣe fẹ́ gbọ́ bòdó òṣì tẹ́ sọ yìí wọ́n wúlò bọ́dá Sàámú wà láìtàláì ọ̀nà tá fi ń gbà tá fi ń jáfa ni wọn ó pọ̀ tó jẹ́ pé for instance ìgbà mi bọ́dá Sàámú lè ṣàkíyèsí pé bóyá kò sówó lọ́wọ́ wa especially èmi bọ́dá Sàámú máa wọ yàrá mi ìmọ̀ bọ́ ṣe máa mọ̀ wọ́n lè ní ẹ̀. mo rí pé ó dáná láti jẹ kí ló ṣe tó dání mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀ ṣáà gba 10k ìgbà mi 15k ìgbà mi 20k ọjọ́ 30 wọ́n ṣe máa ń fún mi níyẹn o mi lè tàn yín àìmọye àǹfààní mi tó pọ̀ tí mo ń jẹ lára bọ̀dá yẹn tí mi ò lè máa sọ ń tà ṣùgbọ́n wọ́n bá tó sí mi máa gbà o. Kí ló yà yín lẹ́nu ọ̀dọ́ kò sí ní mind mi mo ti gbé kúrò ní mind o bọ́tọ́ bá tó sí ni mo máa gbà fún wọn bọ́ọ̀dẹ̀ tó sí náà máa tara wọn lọ́kọ nínú ilé yẹn. tó bá ti rí báyẹn kò sí wàhálà. kò tẹ́ lè sí wàhálà kankan ojúmọ́ kò lè sí wàhálà kankan pínrín wàhálà báyìí kò lè sí because láàrin èmi bọ́dá Sàámú àti Yoshibii àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn báyìí ẹkún dayọ̀ òun ni wá bọ́dá Sàámú sì ṣe lọ́dẹ̀ ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́n mú Yoshibii tó bá kí wọn gan wọn kì í dá lóhùn yín lọ́ máa fi ń dáhùn kò sí nǹkan kan tó ṣe báyìí tó wú wọn lórí mọ́ tí ò bá rí bẹ́ẹ̀ wàhálà ti máa ṣẹlẹ̀ wọ́n ti máa pa mí wọ́n ti máa fi mí sáàárín ìbànújẹ́ tiwọn òun láyọ̀ tèmi ẹkún tiwọn olùdùnnú tèmi mi ò dẹ̀ gbàládùra pé kán parí ìjà ẹ wo mo níbi tí mò ń lọ màá rí yín létà. ok ó dàbọ̀ ẹ ṣé o. ó dàbọ̀. Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu.
Saamu, kí lẹ wá ṣe ní yàrá mi? Kí lẹ ń wá káàkiri? Kí lẹ wá ṣe? Mo ronú sí ọ̀rọ̀ tó bá mi sọ lọ́jọ́ tí mo wá sínú ilé MB. Tó lọ́jọ́ wo ni mo máa marry. Dó ní ayé ń dògbó lọ pé ṣán abẹ́ mi lè jà. Mi bẹ̀ fẹ́ kí ṣán abẹ́ mi já àfi kí n máa lò. Mo rò pé mi lè máa dàgbò bẹ́ẹ̀ lásán láìṣe pé mo marry gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti bọ́ lọ́rùn ṣe. Ó ní mo ṣe wá rò pé àfi kí n gbé èèyàn kan sílé. Mi ò dẹ̀ lè dédé gbàgbé èèyàn sílé láìṣe pé bí a mo ṣe introduction fún màá dẹ̀ kọ́kọ́ propose kó tó di pé mo ṣe introduction fún ó ló gbé mi débi. So mo ti wá rò pé mo máa ṣe introduction, mo wá kọ́kọ́ fẹ́ propose sí èèyàn kan. Èèyàn yẹn náà ni Yoshibii ni mo fẹ́ propose sí. Mi wá fẹ́ kó rí ṣákálá. Mo fẹ́ kó bá mi ṣe jollof rice, ẹja kíká, ẹyin, àtẹ̀pọ̀n ẹran kẹ́ẹ̀dín. Yẹ kọ́lọ̀ oúnjẹ mi nìyẹn. Kẹ́ẹ̀jẹ́ kó pọ̀. Ìwọ nìkan ló dẹ̀ gbọ́dọ̀ ṣe. Èèyàn 50 péré ni mo pè. Wàá bá mi pe àwọn onípàràrà, àwọn onífèrè. Wàá bá mi pe wọ́n wá. Torí tí bá ti propose sí, mo fẹ́ máa record ẹ̀ láti bẹ̀. Ó yẹ mo fẹ́ kó loud gan. Ìwọ mo fẹ́ kó ṣe kò kárí gbogbo ẹ̀ tí n bá ti ń ṣe propose fún Yoshibii. Ọjọ́ wedding náà o máa fi dolópò ní ọmọ kẹgbẹ́ ló ti máa star. Ibẹ̀ láyé àti nítumọ̀. Gbogbo òṣì tó bá kiri hólóhóló nínú ilé kò yẹ o máa star láti bí party mi ni. Ìwọ nìkan ló máa dáná wedding. Mo ìfẹ́ èèyàn bẹ́ẹ̀ o. Kí ló dé ṣó ń ké ni? Bọ́dà Saamu, orí yín ti dàrú. Mo mọ̀. Bọ́dà Saamu, orí yín ti dàrú, ọpọlọ yín ti yí sẹ́yìn. Sọ̀kan mi, mo ní mo mọ̀. Bọ́dà Saamu, ẹni gọ́tò. Ẹ lórí lájà, like ẹ ní orí ẹ ní àjà. Ẹ lórí lájà, ẹ kó ẹsẹ̀ lẹ́sẹ̀, ẹ wá sínú yàrá tèmi. Ẹ wá ń gbé mi sórí burúkú ọ̀rọ̀ lẹ́nu. Bọ́dà Saamu, orí yín ti dàrú kó kọ́tẹ́ sọ yẹn. Orí yín ti dàrú. Ẹnikẹ́mi, èmi. Kí wọ́n bá yín dáná, ẹ fẹ́ propose Yoshibii. Kẹ́mi wọ́n máa dáná, kí wọ́n bá yín pa àwọn onípàràpàrà. Bọ́dà Saamu, kò sí wàhálà o. Àwọn onípàràpàrà tẹ̀sán yẹn, èmi á bá yín pé wọ́n. Ṣùgbọ́n mò ń jẹ́ kó dá yín lójú wípé wọn ò ní wá jẹ yín sí o. Wọ́n máa wá déṣì lẹ́yìn, wọ́n máa wá dá ẹ̀sìn lẹ́yìn ni. Ojú ẹ̀sìn yín tó ṣú yẹn báyìí, òun ló máa wá fi pàràpàrà sí. Òun ló máa wá lùlù sí. Tẹ́lẹ̀ máa jó sí. Ẹ̀yin wèrè àgbáyé òpónú ọ̀pọ̀dà yìí. Aláìmọ̀ọ́kọ́ tó kọ̀. Àgbáyé òṣì, àgbáyà. Bá mi pé àwọn onípàràrà yẹn wá náà. Tán bá dé kí wàá wo rúùlù ẹ̀sìn tó fẹ́ lò. Kò yẹ ọ̀hún kí kọ̀m̀púsà ni mí, èmi ni máa fún ọ ní orin tó máa tó kọ. Bọ̀ mo fẹ́ sáré béèrè kan. Oṣù wo àti déètì wo ló mọ̀ kó rí ẹ burú? Ìgbà wo nítorí tí yín burú? Ìgbà wo lórí tí yín burú? Ẹ̀yin náà kí n máa bí níbẹ̀rẹ̀ oṣù yẹn. Nínú ọjọ́ ayé ẹ̀ tó lò, yí ẹ̀ wo gangan òun ló sínwín. Táyé ẹ̀ dàlù tí ò ní túmọ̀ mọ́. O wá kúnlẹ̀ ṣòwájú mi. O kúnlẹ̀ náà o bá bẹ́ẹ̀dì dọ́gba. O wá nàwọ́ èmi tá ni wọ́. Ṣé bí pyjamas ṣe rí lọ́rùn òun obìnrin gidi ni? Ṣé bí pyjamas ṣe rí rè tó gbọ̀tọ̀ tí pyjamas gbọ̀tọ̀ yìí? Kí ló dé? Irú yín ìwọ àti bùbálẹ̀ ń wọ́sùn. Kí ló mú ẹ̀ṣà kan tó lọ́rùn tí pyjamas?
àwọn owó tó yẹ kó o fi ṣe nǹkan gidi sára kó o fi gbé pẹ̀lú jẹ òfin ra pyjamas ọmọ ìdọ́ta pyjamas sọ́kè tó bá fi jẹkun ẹran àyà tún tóbi díẹ̀ kó waste owó ṣe rádaràda. Bọ́dà Saamu. Kí ni problem tó ní lórí wípé mo close mọ́ Yoshibii this time around what is your problem? Tí bá fẹ́ yọ ó dà má fẹ́ Yoshibii kí ni problem ẹ? Ẹ lè fẹ́ Yoshibii tẹ́ bá ṣe máa fẹ́ Yoshibii kò ṣe nílẹ̀ yìí kò dẹ̀ ṣe lójú mi lẹ́yìn máa fẹ́ Yoshibii. Kò ṣe lójú ẹ. Bẹ́ẹ̀ni kò dẹ̀ ṣe nílẹ̀ ṣe ọmọ ìkéré ni ẹ. ẹ lè fẹ́ Yoshibii ẹ lè fẹ́ ẹ dá padà sí tẹ́sí sọ. Ibo ló fẹ́ máa lọ? Mi ò lọ anywhere èmi ò ní kú kò síbi tí mò ń lọ. Èmi ò tiẹ̀ mọ̀ bóyá mi ìmọ̀ tó fẹ́ ṣe. Kò síbi tí mò ń lọ. Ṣé o fẹ́ gbọ́? Kí ló ṣẹlẹ̀? Èpè ò ní jẹ́ ẹ o ogun tó lè ń jẹ mi ìmọ̀gbà tó máa ṣe o kò yẹ gbogbo ẹni tó bá ní kí n máa fẹ́ Yoshibii mi ìmọ̀ tó fẹ́ rìn dé o kò yẹ mo yí tẹ. Kó ní burúkú lọ ọ̀rọ̀ yìí dẹ̀ yé mi mo mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ yìí pé ẹ̀ mí nẹ pé mo mọ̀ pé mo mọ̀ wá mo fẹ́ wá yẹ kí n máa ronú ni bẹ́ẹ̀ fẹ́ kí n ronú sùn yìí wàláhì Bọ́dà Saamu kùtùkùtù máa bá yín ọkọ̀ yóò dẹ̀ ní balẹ̀ bẹ́ẹ̀ ṣe wá yìí. ẹni bá wò jẹ́ ẹjú akọni yóò pẹ́ létí o kí ni gbìgbẹ́gbẹ́ ti jẹ́. ẹ kúrò sí ìdánù ẹ bọ́ síta bàbá mi ẹ bọ́ síta. Kí ló ṣẹlẹ̀? ẹ bọ́ síta. Orí ẹ bàjẹ́ àṣírí wèrè ó ń fi ẹ. ẹ bọ́ síta. Yẹ àgbáyé oṣù yìí. Ó fi pílò tàbí oge. Yẹ àgbáyé oṣù yìí. Ẹ bọ́ síta. Mo ní reaction nígbà tí mo sọ pé mo fẹ́ propose sí èèyàn. Ṣé tí bá níwọ̀n ni mo fẹ́ propose sí? Ṣé kò yẹ kó lo poison for me? Rí ló burú. Ẹ jáde tí ìrajà rẹ̀ ẹ jáde Bọ́dà Saamu ẹ jáde kó sì dànù. Àtàrí àjànàkú ní kì í ṣẹ́rù ọmọdé sáìsì ẹ̀kọ́ labẹ́ mi wá wọn tiẹ̀ lọ. Kí ni mo fẹ́ fà abẹ́yìn ṣe? Orí ẹ burú. Abẹ́yìn tó rí bí erin yẹn kí ni mo fẹ́ fi ṣe? Abẹ́yìn tó jáske ẹ kó sì dànù. Ó tún yìn mí bẹ́ẹ̀ kí yọjú mi gbọ́ òní àbá òun rí abẹ́ mi jà sí. Kó yẹ kó sì dànù. Kí ni mo fẹ́ fi irú abẹ́yìn ṣe? Kó sì dànù. Wá ojú ẹ ló máa ṣe wọ́n lè fún ẹ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ tá a bá ń ṣe wedding. Bọ́dà Saamu mo fi ẹ jáde síta jáde. Yẹgbọ́ ṣe yẹgbọ́ gbàgbà ni ẹ̀yin àgbọ̀ ẹni àwọn òpónú àpọ̀dágún má nìyí abẹ́rẹ́ nǹkan bó ṣe rí. Ẹlẹ́dàá mi á dà fún yín pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n fi ṣe láyà ní yàrá mi lálẹ́ yìí Ọlọ́run á dà fún yín ṣe gbọ́. Ẹ̀yin àti Yoshibii wọ́n bá mi sọ̀rọ̀ pé kí wọ́n bá yín ṣe pàrárá àbí pàrárá kọ́ kò ní dà fún yín kò ní dà fún Yoshibii. Ìyá bá jẹ mí o. Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o Saamu Bọ́dà Saamu Alajọ. Ẹ dúró lọ ṣé iná ń tẹ̀lé wọn lọ pàtì. Àjọ ń lọ ni. Ọ̀tẹ̀dà. Rọ́sà. Wàmí. Ẹ káàsán sà. Ta lẹ̀ ń wá? Ẹ̀yin náà ni sà. Èmi lẹ̀ ń wá. Bẹ́ẹ̀ ni sà. Èmi lẹ̀ ń wá. Bẹ́ẹ̀ ni sà. Ẹ dẹ̀ pé Ọlọ́run sí. Lẹ́mi lẹ̀ ń wá. Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ̀ wá mi fún? Ibi pàtí tẹ̀ ń lọ la ní ká wá tẹ̀lé yín lọ sà. Òkú dádì yẹn. Rárá sà. Kí ló dé kó mọ́? No, ibi wedding yẹn sà. Ibi wedding lẹ̀ ń lọ aṣọ tí yín dà. Ìgbà tá a máa fi débẹ̀ ara aṣọ rà mọ́ sà. Ẹ kí lẹ̀ á ṣe ń bí wọ́n tàṣọ ń bí? Rárá, wọ́n lè chátà mọ́tò ló jẹ́ ká wà. Mọ́tò yẹn wá dà. Wọ́n ní mo ṣátà mọ́tò lè wá bá mi fún. Kí ni ìgbẹ́ wá bá mi fún? Kí ló dé máa ń ní mi lára náà? Wọ́n ti gbé máa ń tẹ́tì mi nínú community náà. Èwo ló jí nínú ẹ̀yin méjèèjì tẹ̀dídì sọ pé God bless ọba community mẹ́wẹ̀wá. Èwo nù yín ló sọ bẹ́ẹ̀ ni? Tẹ́ ẹ bá dẹ̀ ní ìṣòro ọ̀dọ̀ mi lẹ máa sá wa. So mo ṣátà mọ́tò ń sìn ibi ìjọ hospital tí mo ti máa ṣátà àwọn èèyàn wọnú wọ́ọ̀dù ìyẹn ẹ̀yin tó rẹ̀ báyìí. Torí tí ò bá rẹ̀ yín kí lẹ̀ á ṣe ń bí? Bọ́dà Saamu kò sẹ́ni tó rẹ̀ ń bí báyìí. Gbogbo ara wa yá akọ ní ká súnmọ́ yín kájọ lọ ni. Kẹ́ ẹ súnmọ́ mi kẹ́ ẹ jọ lọ. Ni mo wá gbé fan lẹ̀ síbí àbí mo gbé mọ́tò tó fi ń kọ́rù hospital lẹ̀ síbí. Báwo lẹ ṣe mọ̀ wípé wọ́n lọ ṣátà mọ́tò ni mo bá yín sọ? Ọ̀tẹ̀ ló sọ fún mi, ó sọ wípé ẹ gba mọ́tò. Ọ̀tẹ̀! Tí mo yá aṣọ ọ̀pá méjì, mo gba aṣọ ọ̀pá méjì lọ́wọ́ olójú ẹyin fún ẹ.
olójú ẹ̀yin dẹ̀ jẹ́ kí n mọ̀ pé ẹ́rì ẹ́dítọ̀ o lò fẹ́ fún láṣọ ọ̀pá méjì ẹ̀ kó tó fún ẹ kó tó wọ̀ yìí o tún wá lọ ṣáàtà àwọn èèyàn wá fún mi kán wá wọnú mọ́tò ṣé ẹ fẹ́ gbọ́ lóòótọ́ mo ṣáàtà mọ́tò àwọn èèyàn bíi 6 dẹ̀ ti dúró tó fẹ́ wọnú mọ́tò yẹn ọtẹ́ ò ní bá wọ̀ àyè èèyàn kan kù ń bẹ̀ tó jẹ́ àyè máa wá kan náà àwọn tó dúró yìí ni olóbá wà bẹ̀ Yoshibii ó pẹ́ díẹ̀ o ó pẹ́ o. tá a bá ti dé pàtì yẹn kò yẹ má jẹ́ ká jà kò yẹ ọ̀rẹ́ ṣáà rí pé mo ti ṣe dáadáa sí ẹ tí n bá ti fún ẹ lójú lọ́wọ́ kan kó tẹ̀lé mi àlọ́ yẹn. Bọ́dà Saamu èmi tó tún jẹ́ pé first time tèmi àti yín tán máa jọ fún wa ní invitation pé ká wá fún event tá a tún jọ ń lọ ẹ tún wá ń sọ pé ká tètè kúrò ń bẹ jẹ́ ká dúró díẹ̀ náà. ohun tí mò ń sọ ni pé a máa dúró ń bẹ̀ mo kówó dání tí mo fẹ́ ná àmọ́ tó bá ti yá kò yẹ ẹ́ sìn mo máa dìde tó bá lọ di kó lọ ń pe kólódùmọdù kọ́ lọ́mọ jọgàn kò yẹ ẹ́ sìn bá lọ tí wèrè mi bọlẹ̀ kò ní dá àkádà bá ti rú jẹ́ kí n tètè kúrò bẹ̀ that is what I'm saying. ẹ gbà mí kí ni mo wọ yìí ẹ káàkó kọ́dà ní dá fún yín méjèèjì kò ní dá fún yín kò ní dá pẹlẹbẹ ẹ lọ pàtí kò ní bẹ́ẹ̀ sọ́fọ̀ ẹ bí ní bẹ́ẹ̀ sọ́fọ̀ ẹ lọ pàtí ẹ lọ pàtí abẹ́rẹ́ kan náà ẹ wá káàkó sọ̀rọ̀ akọ́nà ní burúkú ẹ ṣe lẹ́jà Níwọ̀n báyìí! Pẹ̀lẹ́bẹ̀! Níwọ̀n báyìí! Inú ọmọ ìdí Yoshibii! Ìka ló mọ pẹlẹbẹ, ìka ló ṣe. Inú ọmọ ìdí ni! Sorry Yoshibii, sorry. Mú ti o dáná, ọba yẹn ti jẹ gbèsè, ó ti jẹ gbèsè. Wà á tí ìgbà pa ẹ́ tàbí kó kókó ọ̀run lẹ́yìn kó pè mí lọ́mọ àlè. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Let me see. Ẹ má lọ. Kẹ́sì ọkùnrin wá ṣẹlẹ̀ fún mi. Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu. Wọ́n ṣẹlẹ̀ báyìí. Àǹtí kí ló ṣẹlẹ̀? Látàwọn ọmọ nìkan commit mo ní láti ṣe náà. Ẹ pé sísá ya pẹlẹbẹ síta kọ́yẹ́ káyọ̀ tí máa lọ náà. Ẹ má bínú wọn ní pé bọ́sítà onímọ́tò yẹn náà ni mò ń pè ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àǹtí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé pẹlẹbẹ fẹ́ kó ẹrù ẹ̀ ó fẹ́ kúrò ń bíbá ó fẹ́ kó jáde kúrò nílé. ewu ti yí gan àjàrà táàmù ẹ̀yin náà kọ́ ni ẹ̀yin kọ́ ni. Kí n tèmi. Ẹgbẹ́ báàgì kó lọ́dọ̀ kẹ́kẹ́ gbé báàgì kó jọ. Gbé báàgì kó lọ́dọ̀ kó rí burúkú lọ. Ìwọ ni mo dúró de final trip ẹni tó bá gbọ́ báàgì òṣì ẹ kúrò lẹ́nu ọ̀nà wéré kó kẹ́rù òṣì ẹ kó má lọ bó ṣe fẹ́ lọ. Orí ẹ dàrú orí ẹ yí dànù. O ti sunkún o. You are going forever. O ti kú olé atẹ́gùn àlàáfíà tí ń fẹ́ sí mi olórí burúkú frustration ọmọ àṣírí rẹ̀ mẹ́mí gbóná níwọ̀n bá àsìkò yìí. Olódùn mi fẹ́ yí méjèèjì o Bọ́dà Saamu àgbẹ̀yà àwọn olódùn mi fojú Bọ́dà Saamu ṣùgbọ́n mo promise yìí pé mo kọ́ dé jẹ́ fún mi nílé lọ́wọ́ bàbá mi sọ yín lẹ́sọ̀ ẹ̀ pátápátá nínú ni mo wá ń lọ yìí o ṣùgbọ́n kò ní pẹ́ kò ní jìnnà máa wá mi máa bẹ̀ mí tẹ́lẹ̀ náà wá bẹ̀rẹ̀ mi ò ní gbọ́ mi ò ní gbà olówó bá mi dá fún iṣẹ́ gbọ́ ẹ̀yìn ọgbà yìí. lílọ́nà lọ́yọ̀ ayé máa rú dánú ni lílọ́nà lọ́yọ̀ ó lọ báyìí ó lọ àrọ́ rábìrábì àdìrábọ̀ ẹ̀ ayé máa padà rú dánú ni inú mi ti ń dùn mọ́ jẹ́ lọ ọ̀ọ́dẹ ni débàbí tó ń lọ ibi tó ń lọ wá ti máa sin ẹran bẹ̀ ìwà àtẹ̀rán lẹ́jọ́ máa sùn orí ẹ ti burú dànù ó ṣí èrè. mo fún ẹ ní 48 hours péré láti wá kó ẹrù òṣì ẹ tó kù nínú ilé yìí tó bá kó ẹrù ẹ tán lẹ́nìí tí ẹlòmíì ò bá kó síbẹ̀ ní ọjọ́ yẹn tí ò bá kó síbẹ̀ lọ́jọ́ yẹn kó pè mí ní ọmọ àlè yàrá táwọn èèyàn ti ń dúró dè tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ṣí èrè ọmọ tí ẹ máa bàjẹ́ ní tí ẹ máa rún ni aláyà wá ayé wá ayé máa fọ́ dànù. Wẹ̀rẹ̀ kú jíìpù ẹ kó kúrò bí. Ìwọ náà látàárọ̀ mọ́tò dà ṣọ́kàdá ló máa gbé gbogbo wa ní.
èdè kúrò bí ọ̀kadà kanṣo ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí mẹ́ta àtẹrù méjì ẹtí practice ìyàtọ̀ tó ní pọ́ ìyàtọ̀ máa jẹ́bi tó ń lọ o láti rí i pẹ́kọ̀ tó kúrò bí wà nírọ̀ wò. Kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo èmi fẹ́ gbọ́. So báwo lára yín sí ṣe ṣọ́ọ̀pẹ́ ti feel better but ó ní reason tá a ṣe kó àwọn oògùn yẹn fún yín náà àkọ́kọ́ lásán a tún prescribe ẹ ṣe máa lò fún yín kí ni gbogbo ilé ṣe kálẹ̀ ti tẹ̀lé bóyá kóògùn yẹn ṣe rí kálẹ̀ ti take heed ni ẹ níwà nínú situation ní sìn báyìí. ó láwọn oògùn tẹ ẹ kọ fún un so ẹ kọ àwọn oògùn kan fún pé kó máa lò. kí lẹ wá ṣe mí báyìí kí ló wá ṣe mí báyìí. kí ni tani wá ṣe mí. kí ló wá kí ni tani wá ṣe. ọ̀nà burúkú yìí gan kí ni gbogbo ọ̀sìn yìí gan pàápàá kí ló ṣì yìí náà kí ló ṣì yìí náà tó pẹ̀lú pé kó jáde. ẹ má ní kí kí orí ọ̀pẹ orí ọ̀pẹ èmi kọ́ ni mi ò jẹ́ kọ́ wọnú ilé. ilé bo. tó ti dẹ́nu ọ̀nà tó kan lẹ̀kùn. ilẹ̀kùn wo lẹ̀ ń kàn. àwa yìí ó lọ́la bó níbo lè jà wọn kò rí ẹ̀ dàrú. ẹni kó jáde mi ò fẹ́ rí ẹ ẹni kó jáde sẹ́. aláàánú ẹ jáde. tó takù pẹ̀lú oníbodè ni kó jáde. aláàánú wèrè wo oníbodè wo ló takù jáde lọ síbi jáde mi ò fẹ́ rí ẹ ṣé ò ń gbọ́rọ̀ ni mo ní kó jáde kí ló wá ṣe mí báyìí. bọ́dá Saamu ṣé mo kó mo sọ fún yín tẹ́lẹ̀ pé kò fẹ́ wá ẹ̀yin lẹ fọ́ọ̀sì mi wá ẹ jẹ́ kí n máa lọ. má lọ lọ́dún òtàjàre kó má fi mú kóòrùn. kí ló ṣẹlẹ̀ ní ìmọ̀ kọ́wọ́ náà wà lórí búyàn jẹ́rí náà. ó wà lọ́spítù apá hospital ọkọ̀ ogun ẹ orí òkè wo ló fẹ́ gbà ẹ́. ẹ̀yin lẹ mọ̀. sọ bẹ́ẹ̀ náà ò jẹ́ lójú ta ló wá fẹ́ kí ọ ẹ. bọ́dá Saamu. nítorí pẹ̀lú tí mò ń wo yìí ogun tó wà nínú ayé ẹ tápá abẹ́rẹ́ ọ̀ka yìí tápá àdúrà ọ̀ka yìí kò yẹ spiritual ni mí ìdẹ̀rù kò ojú lásán gbàdé. ojú lásán kọ́ ayé wájú máa bàjẹ́ papọ̀ ni àtẹ̀mí àti Yoshibii ayé wájú máa dúró sójú kan báyìí ni ó máa jọ rún síbẹ̀ ni dókítà ṣé kò ní kan tí kan ní àwọn dókítà tó wà lọ́sítù yín tó bá mi sọ ni. Sister ẹ fẹ́ bá yín sọ̀rọ̀ ọkọ yín tàbí boyfriend yín kọ́. Dókítà èmi ò lọ́kọ o mi ò dẹ̀ ní boyfriend but kí ló dé ibi mi. Torí àwọn series of tests tá carry out lórí yín a rí i pé ó ti pẹ́ tẹ́tí súnmọ́kùnrin tí olóyìnbó mọ̀ sí celibacy. That's why I want to ask you that. For how long have you been a celibate? Ó ti pẹ́ gan ni o. In fact, ó ti lé ní ó ti like ilẹ̀ ti ta sí ó ti pẹ́ gidi ọdún gan ti gorí ẹ̀ ní tí ẹ lè rántí mọ́ ó ti ṣe díẹ̀ kò wá ṣe pé ó wé mi náà bẹ́ẹ̀ náà mọ àwọn ọkùnrin tó wà ń tàn sìn elétàn ló pọ̀ jù nù wọn ó ní mo ṣe gbájúmọ́ṣẹ́ mi tí mi tiẹ̀ ṣe ríro tí mi ṣe gbé sórí pé bóyá kí nǹkan bẹ́ẹ̀ kó dé ìmá tí ọkùnrin papọ̀. Elétò àwọn ọkùnrin tó bẹ́ẹ̀ ṣe mention elétò yẹn mi ìbá sọ̀rọ̀ pé bóyá kẹ́ wá ọkùnrin kan. Ìyẹn wo mi ò lè wá anybody mi ò lè wá ọkùnrin kankan. Ṣé àwọn ọmọ ẹlẹ́nu foroforo tó wà ń ta yìí àwọn tó yẹ pé wọn ò fàkísà jò lẹ́nu kékeré àbí tó máa ní kíta máa bọ́ sí yàrá kan tó máa gbé kámẹ́rà sí kọ́nà àbí kan tí mi ò mọ̀ àbí tó máa dárin àwọn ọ̀rẹ́ tó máa sọ̀rọ̀ olúwẹ̀ di topic pé kìíní mo lè fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ mi ò fẹ́ ó ní mo ṣe gbájúmọ́ṣẹ́ mi tí mo ṣe dúró ẹ̀wọ̀ torí ẹ̀ ló yẹ kẹ́ ṣe wáyàn tó wà matured
someone tẹ́ mọ̀ pé ẹnu ẹ̀ bò mo dẹ̀ mọ̀ pé àyíká ibi tẹ́ ń gbé ẹ máa lẹ́nìkan tó wà very secretive ẹ máa ní àwọn tẹ́nu wọn bò tí wọ́n dẹ̀ matured enough láti ṣe nǹkan tá à ń sọ yìí but sister I will just tell you that you should give it a trial. Doctor ẹ sọ fún un pé abẹ́ ẹ̀ ti dí. Kọ́ ni mo ṣe ń wá yín, kọ́ ni mo ṣe ń wá láti rí yín ni. Ìtorí ẹ̀ ni mo ṣe wọnú ilé ẹ̀ lọ́jọ́ sí tí mo bá oògùn lórí tébù. Ìtorí ẹ̀ ló ṣe ń sọ fún mi wípé ta lẹ́nu ẹ̀ bò tó ń sọ fún mi pẹ́nu mi bò pé tí èèyàn bá pààyàn lójú mi pé mi ò ní sọ jáde olóṣè ń fẹ́ fi style wò bóyá ẹnu mi bò ó fẹ́ rèpù mi nínú yàrá ẹ̀ ó fẹ́ bọ́ ṣòkòtò mi ó fẹ́ sáré gún mi wò. Mo náà Saamu kò ṣe bẹ́ẹ̀. Bọ̀ kí ló dé tó lógun tó tún ṣàkọ ṣé bí wọ́n lo lógun ìwọ láyé ẹ bàjẹ́ ìwọ ni kò sí nǹkan wọ́n ní ìhù ẹ ti di wọ́n láti kó o lọ wẹ́n tó máa rọ́ọ̀bù ẹ̀ o ti wá rò pé ọ́ìlì ní kíní tèmi kí wá fi kíní tèmi ọ́ìlì abẹ́ ẹ̀ ríìlì ológun o tún ṣàkọsí ẹ̀pà ẹ̀ tó máa yọ inú ogun o tún ṣàkọsí o tún bú mi èmi tó fẹ́ rèpù. Bọ́dà Saamu mi ò rèpù yín mi ò lè bọ́kàn mo kàn fi pé bóyá bó bá tẹ̀lé jẹ́ nǹkan lẹ́kẹ̀ẹ́ kó kíkan bá mi. Pẹ́lẹ́bẹ́ tí bá ṣe ẹ́ lẹ́ẹ̀kan abọ́gbọ́ tí mo fẹ́ ṣe ẹ́ gangan tó káwọ́lé gírí tí mo rì bú ẹ̀ tó jì lẹ́ẹ̀kan ó ní lè rìn mọ̀ láyé. Kí ló ṣẹlẹ̀ Bọ́dà Saamu? Pé kiri ṣé lẹ́gbẹ́ sí nínú múdù náà. Àbí ṣé Boris táyà ló wà lábẹ́ yìí? Ṣé Boris táyà ló wà lábẹ́ tèmi? Orí ẹ ti bàjẹ́. Ìwọ rádaràda yìí. Really? So irú ogun tó ń go through nìyẹn. Dókítà dìde sọ fún ẹ pé kó lọ wá ọkùnrin kó súnmọ́ ọkùnrin dáadáa. O tẹ̀ ń bárú ogun bẹ́ẹ̀ fà. Àìmọye ọ̀rọ̀ tí mo ti sọ nínú ilé títí pé kẹ́ ẹ wẹ́ èèyàn kan kó wẹ́ èèyàn kan fẹ́ akọ yìí ni. Òun ló ṣe wá ń wá èmi kémi gun ẹ̀ èmi tára mi tó ti kún tó ṣe mo ju ẹ sí lọ. Ohun tó ń gbénú mi dùn tó ń gbénú nǹkan tó rò lọ tí n bá kí ẹ mọ́lẹ̀ mi ní stop ó mọ̀ pé mo resume síbi iṣẹ́ ni mo fẹ́ close in 5 àbí mo fẹ́ show for time ju 7 mi ní ìfẹ́ lẹ̀ áńgùtà bá wà náà la máa wà ìwọ oníkèmí wá ṣe ẹ̀kan bí ọdún méje ni bẹ́ẹ̀ ni ó máa sọ pé wà nínú slave ọdún méje ni wo abo abá nìyẹn ọdẹ èṣí kì í ṣe láàrin èmi àti ẹ àmọ́ major point gangan the real point of the whole issue nínú level tá a wà yìí ó ní pé ọ̀rẹ́ níwọ àti Yoshibii ìwọ àti ẹjọ́ close láti bí ọdún kan àbọ̀ ń sìn kórìkòsùn lẹ́yìn méjèèjì ẹjọ́ ń sọ̀rọ̀ lighter fight lẹ́ ń jà simple fight lẹ́ ń jà ó sì wá dòlógún lórí pé mo súnmọ́ Yoshibii mo dẹ̀ ń fìfẹ́ hàn díẹ̀díẹ̀ mo ń jẹ́ kó mọ̀ pọ̀ ọmọ gidi ni ó dẹ̀ di ìṣòro fún ẹ ó dẹ̀ fẹ́ máa bàjá ló dẹ̀ dòlógún dé tó fẹ́ máa rán fake pastor sí tó fẹ́ máa ṣe oríṣiríṣi sí kí ló dé. mi ò ṣe ní rán fake pastor sí mi ṣe ní gbógun tì ẹ̀jẹ̀ ládàánù ẹ̀yìn náà kọ̀ ṣe ẹ yóò mọ̀ pé bẹ́ẹ̀ méjèèjì jà yẹn tẹ́ gbọ́ èdè ara yíyẹ tó yẹ pé ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ rí mi Yoshibii látọ̀ mọ̀ pé inú mi dùn ni ṣé ẹ mọ̀ ni ẹ̀rọ pé gbọ̀rẹ́ tí mo bá Yoshibii ṣe ẹ̀rọ pé ó jẹ́nu mi ni torí pé ẹ̀ ń jà torí pé ọgbọ́n méjèèjì ìjà wà láàrin yín òun ni mo ṣe súnmọ́ Yoshibii pẹ́kípẹ́kí tí mo yé bá ṣọ̀rẹ́ torí pé wọ́n pé lẹ́yìn méjèèjì tẹ́ bá ti parí ìjà ẹ má forí mi sáré ẹ ní lójú rí ẹ ní tèmi rò mọ́ ẹ ní fún mi látẹ̀ṣọ́ mọ́ ẹ kò tẹ̀ ṣe ẹ ní má jẹ́ fún mi mọ́ ó ní kọ́lẹ́ bá máa bá sọ̀rọ̀ ó ní kọ́lẹ́ bá máa gbé bèrè pé bọ́lọ́ yẹn ń ṣe láìpẹ́ ẹ ní tèmi rò mọ́ ẹ rò pé mi ò mọ̀ ni ẹ rò pé mi mọ̀ ni ẹ kúta méjèèjì ó láyọ̀ mi
ẹkún ẹ̀yin méjèèjì ó ní dùnnú tèmi. Ẹ wò ẹkún dayọ̀ ni o. Ẹkún dayọ̀ ni. Ẹkún Yoshibii òun láyọ̀ tèmi. Mi ò yẹ kí ló ṣẹlẹ̀. Mi ò dẹ̀ láyè pé ẹ̀yin méjèèjì pé lè parí ìjà mọ́ láyé àti láyé. Mo rò pé bẹ́ẹ̀ máa jà nìyẹn tí Jésù máa fi dé. Wọ́n ṣe wọlé wọ̀de. Ẹ tún wá tight gan ju ti tẹ́lẹ̀ lọ. Wọ́n ṣe rádaràda. Orí tèmi ro mo. Pẹlẹbẹ! Kí ló ṣẹlẹ̀? Ológun! O tún ní envy! Ológun! O tún ní lára! Ológun! O tún bá ẹ̀pà ìjà! Ta ni ẹ̀pà mi? Aṣọ́wó yẹn lẹ́pà mi. Sórí pa yí ẹ ti run. Oh my God! Can you see that message, doctor? Ṣé rí bí ajé ṣe ń ṣẹlẹ̀? Ó lóun bá Yoshibii ṣọ̀rẹ́ nítorí wípé èmi àti Yoshibii àárín wa ògùn mọ́. Ìbànújẹ́ Yoshibii mo mọ̀ fún ara mi wípé bí mi ò ṣe close mọ́ Yoshibii mọ́ ó máa ń dùn inú ẹ̀ dẹ̀ máa ń bàjẹ́ so bínú Yoshibii ṣe ń bàjẹ́ yẹn ayọ̀ ló jẹ́ fóun. For instance tí àwọn ọ̀rẹ́ méjì bá wà tí wọ́n bá jà inú ọ̀rẹ́ wọn kẹta á dẹ̀ máa dùn kò ní fẹ́ kí wọ́n parí ẹ̀ lóbìnrin mẹ́ta ni mò ń sọ̀rọ̀ nípa ìyẹn o ìjọ tí àwọn ọ̀rẹ́ méjì yẹn tí wọ́n bá parí ìjà lónìí ìbànújẹ́ ti dé bá ìkẹta most of them káàkiri ọ̀rọ̀ eléyà gbọ́ á wá dá àwọn méjèèjì á mọ̀ọ́mọ̀ kórí ara wọn síra wọn dáadáa kíjà yẹn má bàa tán àwọn bloggers wá ń kọ́ àwọn oríṣiríṣi àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì ń kọ́ ìdùnnú àtayọ̀ wọn ni pé kí tọkọ-tìyàwó tó wà nínú relationship kí wọ́n bẹ̀rẹ̀ ìjà by the time tí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà ìgbà yẹn lẹ máa rí tán máa set ring light ìgbà yẹn lẹ máa rí tán máa jókòó síbi kan náà máa ní ó tún ti dé o ó tún ti ṣẹlẹ̀ o ẹ máa bọ̀ ẹ wá gbọ́ ẹ máa bọ̀ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ torí tó dùn wọ́n nú nìyẹn tí àárín tọkọ-tìyàwó yẹn tínú wọn bá ń dùn táyọ̀ wọn bá ń kú wọn ò ní gbé kámẹ́rà jáde o inú ìbànújẹ́ ẹ̀ nínú wọn ti ń dùn o gbogbo ẹ̀yìn tó bá jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú ìjà àwọn èèyàn méjì nínú yín dùn inú yẹn máa bàjẹ́ sí ni o inú yẹn máa bàjẹ́ sí ni torí I'm very sure wípé àwọn èèyàn tí wọ́n bá rí mẹ́sẹ̀gì ọpọlọ wọn ṣí táwọn ọ̀rẹ́ méjèèjì ẹ bá tún parí ìjà ìbànújẹ́ tún ti dé bá wọn kì í fẹ́ nínú pé èèyàn méjì ń jà pé àwọn méjì ń jà òun ní ìdùnnú àwọn kan inú wọn á máa dùn pé wọ́n ti ń jà ìjọ tí wọ́n bá parí ìjà wọ́n máa ń ní BP ni orí á máa fọ́ wọn á máa lẹ́jẹ̀ irú nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kọ́ ló gbà wá lọ́wọ́ wọn ni wọ́n pọ̀ káàkiri wọ́n close mọ́ ẹ̀ ń bá ẹ̀ṣẹ̀ rẹ̀ nítorí pé ẹni tó jẹ́ bí ẹni tó close mọ́ ẹni yẹn wọ́n ti jọ jà ó ní ìdùnnú tiwọn ìjọ tẹ́ bá parí ìjà báyìí kíá ló bá rí wọn pé mọ́ wọ́n lè dá nǹkan rú wọ́n lè bá nǹkan jẹ́ níwọ̀ mo fẹ́ wo náà pé kí ni kọ́lọ̀ ogun ẹ̀ kí ni tó ṣe ẹ́ gangan àṣẹ gbogbo nice tó nice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nítorí pé mi àti Yoshibii jà ni inú á bí ẹ parí o ọmọ tó gbàdúrà fún mi ní kọ̀ọ̀rọ̀. ó ga ọ. nílé ibi ibi iná ń gbé tẹ́lẹ̀. ó ní agbára ó tiẹ̀ ti dá bọ́dá Saamu ọlọ́run ló ní mo rí yín o inú mi tiẹ̀ dùn ní mo ṣe rí yín ẹ wò. wọ́n dé. bọ́dá Saamu kí láàrin gbọ́. ṣebí mò ń bọ̀ látọ̀nà mi mo ń kọjá lọ jẹ́jẹ́ mi mo ṣàkó ń gbọ́ wá àwọn àdúrà yẹn ní kíkan pẹ̀lú ariwo olúwa tá ní ti máa wẹ̀gbẹ́ ló di Yoshibii o lọ́ṣà ń gbàdúrà olúwa gbogbo àwọn tó súnmọ́ mi olúwa bá mi fìṣọ́ rẹ̀ bò wọ́n bá mi fàbò rẹ̀ bò wọ́n náà bá dárúkọ pé bọ́dá Saamu ẹ̀yin ṣá lọ́ṣà ń dárúkọ jù olúwa o bọ́dá Saamu bá mi fìṣọ́ ẹ̀ bò wọ́n má jẹ́ kí nǹkan kan ṣe bá mi fàbò ẹ̀ bò wọ́n ọlọ́run olúwa ọ̀rọ̀ ẹnu wọn ní agbára púpọ̀ gbogbo àwọn tó dẹ̀ ń sọ fún wọn rò pé bí wọ́n ń bínú àwọn ni o àbí wọn ò sọ dáadáa ṣùgbọ́n wọ́n ṣà ń gbàdúrà yẹn ní kíkan fún yín ló ń darúkọ yín ló ń gbá ní kíkan pé má jẹ́ kó wá ayé mú wọn má jẹ́ kí nǹkan kan ṣe wọn kó máa lọ sókè sí àdúrà ńláńláńlá àdúrà tó ń gbà fún yín ó ní agbára gan o ó ti ẹ̀ yà mí lẹ́nu pé Yoshibii mi torí gbogbo wọn bó ṣe pọ̀ tó nu lẹ́yìn mo mọ̀ pé ẹ̀ láìkí kankan nu wọn ẹ wò bọ́dá Saamu ẹ try láti máa fà wọ́n mọ́ra o ẹ try láti fà wọ́n mọ́ra ń sìn yín o torí àdúrà tí Yoshibii ń gbà fún yín lórí òkè yẹn ó pọ̀ gidi gan ni
wọn ò dárúkọ ìyá wọn o wọn ò dárúkọ bá wọn o ẹ̀yin ló ń dárúkọ àdèmọ́bí tó lóun ti ń gbàdúrà ẹ fà wọn mọ́ra o ẹ fà wọn mọ́ra ni. Yoshibii wà lórí òkè mbẹ. ó wà bẹ́ẹ̀. kì í ṣe pé ẹjọ́ débẹ̀ tẹ́lẹ̀. a ní mi ń kọjá lọ tèmi ni. jẹ́ kí n lọ wò. bùrọ̀ Saamu ẹ dúró mi ní kẹ́ má lọ wò tẹ́ bá ti débẹ̀ ń sìn ẹ má ṣe bí ìbẹ̀rù wọn ẹ má jẹ́ kọ́ mọ́ o ṣe mọ̀ pẹ́lẹ́ran ara ni wọ́n ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa mọ bẹ́ ṣe kí ni bẹ́ ṣe máa yíwà yín padà sí wọn tẹ́ máa nífẹ̀ẹ́ wọn ẹ nífẹ̀ẹ́ wọn ẹ fà wọ́n mọ́ra o àdúrà yẹn ní agbára ẹ wá lọ wò. tí wọn kò sọ̀rọ̀ kan sì tó dẹ̀ wù mí lórí ẹlẹ́rùn ara ni tó bá lọ mọ̀ wípé mo mọ̀ pé ó ń gbàdúrà fún mi ó lè lọ wò pé àdúrà tó ń gbà fún mi ló ń jẹ́ káyé mi máa túbọ̀ ga sókè sí i. mo ṣe ń plan fún ni mo ṣe ń plan bó ṣe máa wó yàrá ẹ̀ ni bẹ́ẹ̀ ni yàrá ẹ̀ nìkan kọ́kàn dà wò àdé mo fẹ́ kọ́kàn jìnnà sí mi ráúráú mo fẹ́ kí gbogbo wọn jìnnà sí mi so ó lè wá síbí kó máa gbàdúrà fún mi ládùúgbò gbogbo tá a jọ ń ṣe fúnra wa yẹn. ní ìṣó bẹ́ẹ̀ kí n kàn rí. ṣé ọmọ kan ilé tá à ń lọ rè ṣé pé rìn wá jọ. olúwa o mo máa ń gbàdúrà fún bọ̀dá Saamu jẹ́ kí bọ̀dá Saamu jẹ́ kí wọ́n rí ilé ayé ṣe jẹ́ kí wọ́n rí ìgbà wọn lò olúwa bí òkìkí wọn ṣe kàn tó tí orúkọ wọn ní agbára tó olúwa bá mi fún wọn ní owó bá mi fún wọn ní ọlá bá mi fún wọn ní ọrọ̀ tí wọ́n máa fi ṣe ayé wọn tí wọ́n máa fi lo ìgbà wọn olúwa ni mò ń sọ sẹ́ mò ń sọ mo tún sọ àní bọ̀dá Saamu sẹ́ òkè tí wọ́n wà ní olúwa má jẹ́ kán jábọ̀ má jẹ́ kí bọ̀dá Saamu jábọ̀ olúwa má jẹ́ kí bọ̀dá Saamu rí dààmú má jẹ́ kí bọ̀dá Saamu rí wàhálà bó ṣe ń kó gbogbo wa jẹ nínú ilé yẹn olúwa jẹ́ kó túbọ̀ kó wa jẹ pé má jẹ́ káyé bọ̀dá Saamu dàrú olúwa má jẹ́ káyé bọ̀dá Saamu dàrú olúwa túbọ̀ má bá mi tọ́ bọ̀dá Saamu sọ́nà mo ní mò ń sọ́sẹ̀ mo tún sọ́sẹ̀. tó ní kí n ga lójú òun ṣé ò ní kí n tẹ̀lé ni àbí wo lórí burúkú tó jẹ́ pé ibi ló jókòó sí wá ṣí èrè burúkú yìí bíìlì ẹ̀ tí mo béèrè lọ́wọ́ yín mi ò lówó kankan san ọmọ ìdúró san fún rẹ̀. lọ́dà ẹ má ṣe pé fún wọn kára wọn yá ló yẹ ká jọ sọ. ìbúdá Saamu ṣe máa yẹ wá fi mí lẹ síbí báyìí ni ṣe máa fi mí lẹ ní tàbí kí ni gbogbo ilé báyìí lórí Ọlọ́run. ẹ ṣe ń gẹ́ bẹ̀tà ní ẹ ní gbogbo ẹ̀kún yẹn. ẹ̀wẹ̀ yẹn kì í máa sunkún kì í sunkún ṣé kì í sunkún ayé ọ̀tá mi ti bàjẹ́. ti di alágbàlá ipa ayé kan ò lè ka yín mọ́. alágbàlá. Bọ́dún tẹ́lẹ̀. Yes. Wíríkà síkà. Sókè ṣe. Dọ́wọ́ tọ́mọ́lì yọ àkọ́lé forwarded kí ló túmọ̀ sí. Nọ́mbà yín ò lọ nìyẹn. Kò lọ ní. Àbọ̀ forward nọ́mbà mi síbò mi. Nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣé mo jẹ́ gbé ẹni? Tí o bá jẹ́ wípé àwọn tó ń tà bíbélì wọn ọmọ tó ń ṣe ṣé sáìsì kan náà ló yẹ kó tà fẹ́mi àti ẹ. Sáà Alpha 50 million ni máa ra bí. Mo fẹ́ lò fólúwa ni. Àwọn ọmọ tí ò tó mi nínú ministry mi ìfẹ́ kó máa ṣàkọsí. Fúrò tó sọ fún mi nígbìn kò gbọ́dọ̀ jáde náà. Kò gbọ́dọ̀ bí èdè olóògùn sọ. Wọ́n ti kọjú ìbọn yẹn tó kọjú ẹ̀ sí mi lórí báyìí. Èmi ò bá sọ fún ọ wípé ẹ̀yìn. Kò tiẹ̀ lè ràn yín torí àmì òróró tó wà lára yín. Kẹ́ má bàa máa wá mi kiri o, mo kàn ní kí n sọ fún yín ni, ọ̀rọ̀ bàdá mi dábẹ́rẹ́ ni mo lọ. Gbọ́dọ̀lẹ̀. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó wọn kì í jó. Máa gbó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹ́
àṣẹkù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó.